Ẹgbẹ́ tí ó ń jà fún ẹ̀tọ́ àwọn Mùsùlùmí ní Nàìjíríà, Muslim Rights Concern (MURIC), wọ́n mà ti fi àtẹ̀jáde síta. Wọ́n ti ránṣẹ́ sí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀ kẹta, wípé lórí ìjà tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Imam Yunus Toliat Olúṣínà Ayélára àti ìmáàmù tuntun tó ṣẹ̀ṣẹ̀ yàn sí inú ààfin ẹ̀yìn Imam Habib Ayélára, wọ́n láwọn ṣetán kó yọ̀ǹda ilẹ̀ fáwọn nínú ààfin ìlú Ògbómọ̀ṣọ́ káwọn fi kọ́ mọ́ṣáláṣí, tó sì ní tó bá lè yọ̀ǹda ilẹ̀ náà láàrin 30 ọjọ́, ìyún 30 days, àwọn ṣèlérí pé àwọn yóò kọ́ mọ́ṣáláṣí tuntun sínú ààfin ìlú Ògbómọ̀ṣọ́. Kì í ṣe ìròyìn mọ́ wípé àárín ọba ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Afọlábí Ghandi Ọláoyè Òrúmọgẹ̀ kẹta tó jẹ́ Ṣọ̀ún àti ìmáàmù Yunus Toliat Olúṣínà Ayélára àárín wọn ò gúnrégé, kódà tí ìmáàmù tó ti gbé Ṣọ̀ún tó ti gbé lọ sí ilé ẹjọ́. Ṣùgbọ́n lásìkò tí ìjà náà lọ láàrin wọn, ẹni Ṣọ̀ún máa gbé ìgbésẹ̀ lójijì nígbà tí ó yan ìmáàmù sínú ààfin ẹ̀, ìyún ìmáàmù tí ó máa darí inú ààfin ẹ̀, ibi tí ariwo wa ti sọ tí wàhálà ti fẹ́ ṣẹlẹ̀. Ìní bí Ṣọ̀ún ṣe kéde wípé gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam àti ibi tí wọn yóò ti máa ṣojú òun fún láàrin àwọn Mùsùlùmí, ìmáàmù tó ń yàn sínú mọ́ṣáláṣí, ìyún ìmáàmù Habib Ayélára, ìní yóò máa ṣe ojú òun níbẹ̀. Ṣe rántí pé ẹni tó yẹ kó máa ṣe ojúṣe kó máa ṣojú Ṣọ̀ún kiri ní ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n bí Ṣọ̀ún ṣe wá gba ojúṣe ìmáàmù fún ìmáàmù tuntun tó yàn sáàfin ẹ̀ yìí, ó jẹ́ kí ariwo sọ pé ó ti fẹ́ sọ ìmáàmù, ó ti fẹ́ sọ di ẹ̀dùn arinlẹ̀. Kódà èyí tó tún fa ariwo ni pé mọ̀lẹ́bí ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó jọ jẹ́ ọmọ ẹbí Ayélára kan náà, ìyún ìmáàmù Habib, ni ló tún yàn, èyí tó jẹ́ káwọn èèyàn máa sọ pé kábíyèsí náà ó fẹ́ mú nǹkan kan jáde ni, tó sì jẹ́ pé ẹgbẹ́ MURIC, èyí tí olùdásílẹ̀ wọn ọ̀jọ̀gbọ́n Ishaq Lákì Akíntọ́lá jẹ́ olùdásílẹ̀, òun ni ó ń gbèjà ìmáàmù jù tí wọ́n ń gbógun ti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́. Ṣá o, nínú àtẹ̀jáde tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi síta, èyí tá fi ránṣẹ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà ti jẹ́ kó di mọ̀ wípé kí Ṣọ̀ún kó má ṣe dá wàhálà lẹ̀, wípé àwọn kúkú bá jà nítorí pé ó ti yan ìmáàmù sínú mọ́ṣáláṣí, ṣùgbọ́n wọ́n láwọn ò rí mọ́ṣáláṣí kankan nínú ààfin Ògbómọ̀ṣọ́. Wọ́n ní láti ràn án lọ́wọ́ kó pèsè àyè sílẹ̀ fáwọn, àwọn yóò wá bá a fowó ara wọn kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ láti jẹ́ kí àwọn Mùsùlùmí tó ń ṣiṣẹ́ nínú ààfin àtàwọn tó ń gbé nínú ààfin kán lè máa kírun wọn níbẹ̀, kí ìmáàmù tó ṣẹ̀ṣẹ̀ yàn náà kó sì lè máa darí, kó lè máa kírun ẹ̀ 5 àti ìrun Jímọ̀ fún àwọn Mùsùlùmí àtàwọn òṣìṣẹ́ tó wà nínú ààfin. Lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀ kẹta kò tíì dáhùn tàbí fèsì sí iṣẹ́ táwọn ẹgbẹ́ MURIC nípasẹ̀ olùdásílẹ̀ wọn ọ̀jọ̀gbọ́n Ishaq Lákì Akíntọ́lá tí wọ́n fi ránṣẹ́ sí yìí.